lóòtítọ́ àti ní òdodo àìpá àwọ̀ mi dà ó kó bá mi gan o. Ó fà mí sẹ́yìn gan, kì í ṣe nǹkan tó fà mí sẹ́yìn nìkan nìyẹn lẹ́nu iṣẹ́ yìí. Èyí tó tún wá ṣe púpọ̀ tó fi di pé ọdún 14 tí ò lé tí ò dín ni mi ò fi rí ojú lens camera tó wọ́n pè mí síṣẹ́ bẹ́ẹ̀ ni wípé yọ pátá mi ò yọ pátá, tó bá yọ pátá mi ò fún ẹ ní role fine ẹ fi mí sílẹ̀. Ó wà fẹ́yìn àgbàlagbà náà. Lágbára fẹ́mi ò ní sọ tẹlòmíì. Bí mi ò fẹ́ ká lọ fún iṣẹ́ mọ́ nìyẹn. Àwọn oníwọ̀n directors dísàpá nílò ẹ̀ mọ́ ni. Ó ní kí ló dé kí ni mo ṣe? Kí mo ṣe? Ó ní ṣe bó wọn pátá sí díẹ̀. Ó ní ẹ̀ ó láwọn tó yọ pátá tí wọ́n ń bọ́ pátá yẹn. Ó ní sọ̀rọ̀ tó yẹ ká máa fún wọn, ká máa gbé fún wọn tó wọ pátá mọ́dì. Ó ní jẹ́ kí bẹ́ẹ̀ ó ní pátá tó wọ̀ sí jẹ yẹn. Ó ní àǹfààní wo ní pátá yẹn ṣe fún ẹ. To be honest, mi mọ bí tí omijé yẹn ti wá. Ó kàn fi mí sílẹ̀ lórí dùn bí tí mo wà tí mo ti ń kí ó dẹ̀ kúrò níwájú mi. Mo wá délé mo wá ní Ọlọ́run. Orí inú mi, orí ọkàn mi. Ohun tó sọ fún mi ni wípé, ohun tí ìwé mímọ́ sọ ni pé tẹ́ḿpìlì rẹ ó ní àgọ́ ara àwa ènìyàn jẹ́. Ó ní ká má ṣe bà tẹ́ḿpìlì wọ Ọlọ́run jẹ́. Take control. Ìgbà tó wá di ọdún 14 yẹn, the 14th year. Paraventure tí ẹ̀gbọ́n mi yìí bá ń wo prógrámù yìí, Uncle Túndé Ọ̀kẹ́owó. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láyé, gbogbo bí tí ọmọ yín bá ń dé lórí ilẹ̀ alààyè, wọ́n á máa bá aláàánú pàdé. Àmín. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò Oyinmomo ló ṣẹ̀bọ̀ sójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀. Máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, ẹ̀yin tí ẹ̀ ń kan sára sí wa láti ìlú Canada, ẹ̀yin tí ìlú Dallas, Texas, bẹ́ẹ̀ ni ẹ̀yin tí Australia, ẹ̀yin tí Germany, ẹ̀yin tí Ivory Coast, kódà Ghana ń bí báyìí náà wọ́n ní à ń gbádùn ètò Oyinmomo ní mo nílẹ̀gbẹ̀ẹ́ wa ń bí. Ẹ̀yin ní èjìká tí ẹ jẹ́ kí aṣọ kó yẹ̀ lọ́rùn àwa torí táwa bá ń ṣe tẹ̀yìn ò bá wò how is we going to come back again next time. Mo kí yín wípé ẹ kú gbogbo gbà wá lórí ètò lẹ́ni àlejò wa ti wà ń kalẹ̀ ọ̀dọ̀ àwọn àgbàlagbà ni mo lọ lẹ́ni torí mo fẹ́ràn ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé kí àgbà kó má tán lórílẹ̀ ọ̀dọ̀ àwọn àgbà náà làwa ọ̀dọ́ la fi ń ṣe aṣọ ìbora pé dádì o mọ́mì ọ̀rọ̀ yìí rújú o báwo lẹ ṣe o nígbà tá a mọ̀ pé àwọn àgbàlagbà náà ti kọjá ní ọjọ́ orí táwa wà òun làgbà ṣe ń tan ìmọ́lẹ̀ sí ìrìn àjò wa pé ẹ̀rín báyìí ẹ̀tọ́ báyìí ẹran tí pọ́rọ̀ yẹn sọ wípé ẹni tó bá ń gégi nígbó àgbà tó bá jókòó ló mọ ibi tó wó sí. Ọ̀dọ̀ mọ́mì wa Margaret Jumoke George òun ni mo yà sílé ni pé mọ́mì ó ti tó bí ọdún díẹ̀ tá a ti ń rí yín báwo lẹ ṣe ń tò báwo lẹ ṣe ń rìn tí aṣọ dẹ̀ ń bá ọmọ yẹn rìn wò wọjà lórí ọ̀rọ̀ wọn ẹ̀yẹ́ yẹn wà lórí ètò yìí Jumoke George àwọn ni mo gbà lálejò ẹ káàbọ̀ mà ṣe wà dáadáa. Ọlọ́tí ṣàlàáfíà ni mo bá gbogbo ilé. We're fine, ever pretty. Thank you. Dúdú yìí shine, man. You're looking good yourself. Thank you, ma. Ẹ jẹ́ kọ́kọ́ béèrè báwo lẹ ṣe survive àti má kọwọ́ bọ̀kẹ́. Ike. Irú ike ìwú. Ike irú. Àbíké yọ̀, àbíké magi. Ó dá ẹ jẹ́ kí n nà ń bẹ kó lè yé wa tí ẹ kọwọ́ bọ ìpara. Pàápàá jùlọ àwọn ìpara tó máa ń yí àwọ̀ padà. Torí àti gbọ́ mi ìwà mọ̀ bóyá ńgbà tẹ́yìn bẹ̀rẹ̀ bó ṣe rí náà ni àwọn ọmọ wa àsìn wá ní tó ò bá ti tàn yóò tó ò bá ti pupa wọn ò nílò ẹ sí fíìmù wọn ò ní pì ẹ báwo lẹ ṣe survive. Olótú Yorùbá bọ̀ wọ́n sọ wípé ilé làwọ̀ ká tó sọ ọmọ lórúkọ ẹ̀sìn yẹn lé ní. Èkejì ń bẹ ni wípé ẹni tá a bá kọ́ níkà tó gbà tinú ẹ̀ wà gangan tó fẹ́ ṣe. Ìkẹta ni wípé èyí wù mí kò wọ́n ní ọkùnrin náà fi kí n pawọ́pọ̀ ọkùnrin méjì ò lè pawọ́pọ̀ fẹ́ obìnrin kan kálukú àmọ̀yàfẹ́ tiẹ̀ lọ́tọ̀ ni.
láti ilẹ̀ látọdún tó ti pẹ́. Òun ni ìṣòro wípé àfikún pupa o náà máa lò wọ́n. Mi ì lè parọ́, bẹ́ẹ̀ ni ó ń ṣẹlẹ̀ nínú industry wa láàrin àwọn ẹ̀yin náà gbọ́njú bá a. Ó ń ṣẹlẹ̀ dáadáa. Wow. Ṣùgbọ́n bóyá ẹ jẹ́ kí n sọ wípé ìbí yàtọ̀. Ìbí tí àwọn tó bí mi, irú ẹ̀kọ́ tí wọ́n fún mi, àwọn òbí mi wọ́n burú débi wípé èrèdí bíburú wọn òun lèmi ń jèrè lọ́jọ́ tòní. Àwọn nǹkan tí mi ò bá lọ́wọ́ àwọn òbí mi, kí n wá sọ wípé mo wọnú ayé tán, mo wá ń tọwọ́ bọ̀, mo ti ń hùwà ọmọ àlè. Ìyẹn number 1. Number 2 bẹ́ẹ̀ tún ni wípé èrè wo ló wà nínú wípé kí ènìyàn máa pa àwọ̀ àbí nǹkan tí Ọlọ́run dá fún, èrè wo ló wà níbi wípé ká máa padà. Lójú mi nǹkan tó túmọ̀ sójú mi ni wípé à ń sọ fún Ọlọ́run wípé kò mọ iṣẹ́ ẹ̀ ṣe. Ọlọ́run tó dá àwọn kan ní funfun, tó dá àwọn kan ní pupa, tó dá àwọn kan ní aláwọ̀ àyìnrín, tó dá àwọn kan ní aláwọ̀ dúdú, Ọlọ́run wá mọ iṣẹ́ ẹ̀ ṣe. N tó mọ̀ pé yẹ kálukú ló fún. Okay. N tó mọ̀ pé yẹ kálukú ló fún. Lóòtítọ́ àti ní òdodo, àìpá àwọ̀ mi dà, ó kó bá mi gan o. Ó fà mí sẹ́yìn gan, kì í ṣe nǹkan tó fà mí sẹ́yìn nìkan nìyẹn lẹ́nu iṣẹ́ yìí. Àìpá àwọ̀ dà, ó ṣe díẹ̀. Èyí tó tún wá ṣe púpọ̀ tó fi dé pé ọdún 14 tí ò lé tí ò dín ni mi ò fi rí ojú lens camera tó wọ́n pè mí síṣẹ́ bẹ́ẹ̀ ni. Ní wípé yọ pátá mi ò yọ pátá, tó bá yọ pátá mi ò fún ẹ ní role, fine ẹ fi mí sílẹ̀. Ó wà fẹ́yìn àgbàlagbà náà. Lágbára fẹ́mi ò ní sọ tẹlòmíì. Okay. Lórí ti àìpàwọ̀dà wọ́n máa ń complain pé ẹ ti dúdú jù nǹkan, ẹ dáná bò mí, èsì ti máa ń fún wọn ní ẹ dáná bò mí, ẹ lè sún mi sí nǹkan tí òun mi láti tọwọ́ bọ̀. Ṣé àwọn eléyìí ayọ̀ mi á dán dọjọ́ ogbó ẹ̀ ni o. And don't forget, black doesn't cry. At all. Black remains beautiful. Yes. Kódà abala ọ̀nà mẹ́ta lẹ ti sún mi sí pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ fún wa, àmọ́ ẹ jẹ́ kí kọ́kọ́ mu látòkè. Ẹni ilé, nígbà tẹ́ rántí ilé. Ǹjẹ́ a lè rí díẹ̀ àbí a lè gbọ́ díẹ̀ nípa ilé, ibi tẹ́ ti dàgbà, ibi tí wọ́n bí yín sí, ọmọ Olúwo gangan ni? Torí àwọn èmi àmà ní George yẹn bóyá ọmọ Èkó ni wọ́n àbí wọ́n fẹ́ George ni tó jọ ọmọ Èkó. Kàkọ́ mọ díẹ̀ kó tó di pé mo tẹ̀síwájú. A bí mi ní ìlú Ìbàdàn. Bàbá mi jẹ́ ọmọ ìlú Ìbàdàn, màmá mi jẹ́ ọmọ Ìjẹ̀bú. Ṣùgbọ́n Ìbàdàn ni ibi tá bí mi sí. Mo dẹ̀ dàgbà díẹ̀ ní Ìbàdàn. Lótìtọ́ gbogbo ọ̀dọ́ àti ìwé mi kì í ṣe Ìbàdàn ni mo ti lò. Torí pé bàbá mi jẹ́ military personnel. Torí iṣẹ́ máa ń gbé wọn káàkiri. Ó máa ń gbé wọn káàkiri. Mo gbé Zaria rí, mo gbé Kánò rí àti Èkó ń bí. So ìlú Ìbàdàn láti bí mi. Àmọ́ ẹ jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn State ní ìlú Ìjẹ̀bú. Mo jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ State. Màmá mi lọ́mọ Ògùn State tó jẹ́ Ìjẹ̀bú. Bàbá mi ni ọmọ Ọ̀yọ́ State. George yẹn ẹni tí mo fẹ́ tí mo bímọ fún. Ni George. Ó ti yé wa bẹ́ẹ̀. Ṣé ó yé yín? Torí púpọ̀ náà àwọn èèyàn wa máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé tẹ́ bá ti pe ẹni báyìí wá sórí ètò, ẹ bá wa bí wọ́n báyìí, orúwa lójú àgbọ́rí wọn sọ́rí o. Ó dà ìyẹn aṣélé ní. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni wípé èmi gan ti fẹ́ béèrè pé nígbà kan ẹ ṣe Jesus Christ fún wa, ẹ ṣe ti Jésù fún wa, nígbà kan àwa rí yín, nígbà kan àwa ò rí yín. Àmọ́ nínú ẹ̀ náà lẹ ti tàn mọ́lẹ̀ sí pé ọdún 14 lẹ fi sí lẹ́nu iṣẹ́ rárá, tẹ fi láàrin ọdún 14 yẹn báwo ló ṣe rí lára yín? Ṣé nǹkan tẹ́ rò pé ó dàbí pé àwọn pípọ̀ yìí ti tì mí jẹ́ kí n fà sẹ́yìn díẹ̀, àbí torí pé wọn ò pè yín mọ́ ló condition pé ẹ̀yin náà àárí yín? Ní ìfàsẹ́yìn kò kàn lè ṣàdédé wọ̀n èèyàn kéèyàn pinnu pé òun fẹ́ fà sẹ́yìn lẹ́nu iṣẹ́ tí gbogbo ayé mọ̀ yàn sí. Mo bẹ̀rẹ̀ sí ní ìṣòro pẹ̀lú wọn lórí wípé n tó bá máa mú mi pé kí n fi káàsẹ̀ kí n fi fún ẹni role kémi pẹ̀lú ẹ̀jọ̀ máa dọ̀rẹ́.
ó wá ti ń pọ̀ jù mo ti ń kà wọ́n ní industry wọn kì í ṣogún wọn kì í ṣọgbọ̀n. Tọkẹnu sí yín bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọn kì í ṣogójì. Má rò pé ó dáa náà. Industry tí mo wà tí mo mọ orí ẹ̀dá tó wà lọ́wọ́ wa. Tí ẹnìkan tó bá ti gbà fún ẹnìkan tó rọra dúró lórí ẹ̀ tó ṣe mistake tó tún lọ ṣèṣì tó tún gbà fẹ́ lómi. Àárín ara wọn náà máa pera wọn jọ tán máa sọ fúnra wọn. Mo wá decide wípé níwọ̀n ìgbà tí Ọlọ́run bá ṣì ń jẹun lọ́run kò sí ní tọ́jọ́. Mi ò jiyàn yìí tó bá dìde wù mí tí ọkàn mi nífẹ̀ẹ́ sí. Yes, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí ó bá wúyàn. Ṣùgbọ́n ìyá mọ̀ wípé bẹ́ẹ̀ ni ìyá mọ̀ wípé kíní ìwú òun dẹ̀ dúró lórí ẹnìkan. Ṣùgbọ́n kó wá di nǹkan tí èèyàn wá sọ̀rọ̀ ẹ̀ di bread orí igbá. Láì ṣe DJ turntable. Àbí àgbàdo. Wọ́n máa yín lẹ̀ káàkiri. Wọ́n máa yín káàkiri sílẹ̀. Ọ̀rọ̀ yá bẹ̀rẹ̀ sí ní lọ ó ń lọ. Bí eré bí àwàdà ọdún kìíní ọdún kejì ọdún kẹta. Kí ló dé kí ló ń ṣẹlẹ̀? Mi ò tètè mọ̀ kò yé mi. Ó wá di ọjọ́ kan mo wà ní Feminine Cafe tí mi bá gbàgbé orúkọ ẹ̀ tó wà ní LTV Feminine Cafe ní LTV. Lára àwọn directors wa àwa pàdé mi ní dárúkọ ẹ̀. Mo wá ní lágbájá kí ló dé kí ló ṣẹlẹ̀ gan? Cast mi fún iṣẹ́. Ó ní Júmi ò fẹ́ ká lò ẹ̀ fún iṣẹ́ mọ́ nìyẹn. Àwọn oníwọ̀lá directors ti sáà nílò ẹ̀ mọ́ ni. Mo ní kí ló dé kí ni mo ṣe? Ó ní ṣe bó wọn pátá sí díẹ̀. Ó ní ẹ̀ ó láwọn tó ń yọ pátá tí wọ́n ń bọ́ pátá yẹn. Ó ní sòrò tó yẹ ká máa fún wọn ká máa gbé fún wọn tó wọ pátá mọ́dì. Ó ní jẹ́ kí bẹ́ẹ̀ ó ní pátá tó wọ̀ sí díẹ̀ yẹn. Ó ní àǹfààní wo ní pátá yẹn ṣe fún ẹ. To be honest mi mọ bí tí omijé yẹn ti wá. Ó kàn fi mí sílẹ̀ lórí ìdúró bí tí mo wà tí mo ti ń kí ó dẹ̀ kúrò níwájú mi. Mo wá délé mo wá ní Ọlọ́run. Orí inú mi, orí ọkàn mi. Ohun tó sọ fún mi ni wípé ohun tí ìwé mímọ́ sọ ni pé tẹ́ḿpìlì rẹ ó ní àgọ́ ara àwa ènìyàn jẹ́. Ó ní ká má ṣe bà tẹ́ḿpìlì wọ Ọlọ́run jẹ́. Take control. Àṣà ń bá a lọ. To be honest, bí mo ṣe survive gbogbo ọdún yẹn, Ọlọ́run ló mọ̀. Nítorí pé I have bills to pay. Kò yọ sílẹ̀. Owó ilé owó gbogbo ẹ̀ Ọlọ́run ò jẹ́ kó yọ. Ìgbà mo ṣe láwọn àwọn ọmọ ṣì wà ní school, but kò yé mi bó ṣe ń ṣẹlẹ̀ bí Ọlọ́run ṣe ń bo àṣírí yẹn. Tí mo bá ní mo mọ̀, mo gba ògo Ọlọ́run fún ara mi ni. Tí ó dẹ̀ ṣe pé bóyá ẹ ní òwò míì tẹ́ ń ṣe. Pàápàá. Ṣùgbọ́n Ọlọ́run á kàn dìde ìrànlọ́wọ́ yẹn. Ìgbà tó wá di ọdún kẹrìnlá yẹn the 14th year. Paraventure tí ẹ̀gbọ́n mi yìí bá ń wo prógrámù yìí, Uncle Túndé Ọ̀kẹ́owó. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láyé gbogbo bí tí ọmọ yín bá ń dé lórí ilẹ̀ alààyè wọn á máa bá aláàánú pàdé. Kán tó gbéra ọ̀run á ti pèsè olùrànlọ́wọ́ fún wọn. Ẹ̀yin ò mọ̀ tẹ́ ṣe fún mi lọ́dún náà lọ́run ṣùgbọ́n mi lè gbàgbé títí tí Jésù àfidé. Mo wà ń lé lọ́dún yẹn náà lọ́run the 14th year exactly. Uncle Túndé Ọ̀kẹ́owó ex-staff retired staff LTV ni wọ́n. So Túndé kàn pè mí ni. Ẹ lójú mi mo lọ àmọ́ mo wà ní sọ wọn ní rí mi ní ọ́fíìsì mi tó bá di ọ̀la mo bá dé ní òkè sá. Mo dẹ̀ gbéra mo lọ. Ìgbà tí mo wá dọ́fíìsì Uncle Túndé mo bá àwọn méjì kan lórí síìtì níwájú wọn. So Uncle Túndé bá ní mo ní iṣẹ́ fún inú mi dùn mo ní ìyẹn ṣe ìgbà wo ni movie production àbí nǹkan kan ṣé mo fẹ́ produce fún yàn ni ṣé wọ́n fẹ́ sponsor mi ọ̀sẹ̀ ní jókòó sí mi ọ̀rọ̀ movie wo nǹkan kan wọ́n fi àwọn èèyàn yìí wá tí wọ́n meet àwọn ẹni mo dẹ̀ kí wọn abákíra ọ̀sẹ̀ sọ wípé ẹjọ́ mi wọ́n ní sá wọ́n ní o fẹ́ bẹ̀rẹ̀ sí ní present program nǹkan ṣe bá mo ní ìgbọ́n nǹkan tẹ̀ sọ wọ́n ní mo sọ wípé o máa bẹ̀rẹ̀ sí ní anchor program mo bá dìde mo bá sá lọ. Pé àkọ́kọ́ ni wọ́n ṣe lọ́rí mú nìyẹn pé ṣọwọ́ òkè ó yá sit down jókòó síbẹ̀ yẹn. Kí ló ṣẹlẹ̀ mo ní ọkùnrin mo ní mo fẹ́ máa anchor program. Mi kọ́ṣẹ́ presenter kankan
Uncle Túndé ni torí pé o mọ ẹ̀bùn tó wà nínú ẹ̀. O mọ nǹkan tí Ọlọ́run deposit sínú ayé ẹ̀. Àwọn mọ̀ pé o lè ṣe. Anyway, àwọn tó ní product tó fẹ́ máa market nìyí. Mo wá tún lọ́kàn mi wípé ṣé mi ti disappoint ara mi àtàwọn tó jókòó because mo pé nǹkan tó wá fún nìyẹn. That was how it started. Wow. Ẹ̀mí mímọ́ ni mentor mi tó kọ́ mi. Because going on here for the first time, as a broadcaster, kò sẹ́ni tó máa bá mi lórí afẹ́fẹ́ tó máa sọ pé it was my first time. So àwọn ènìyàn wọ́n wá láti mo fẹ́ try láti rántí orúkọ country wọ́n gbé product yẹn wá. Milex milk. So wọ́n á bẹ̀rẹ̀ sí present it. So gbà tó yá ẹni tó jẹ́ tó ṣe agbátẹrù product yẹn láti wọ Nigeria. Táyọ̀ Alé kò sí Nigeria mọ́ ń sìn is based in US now tipẹ́tipẹ́ Táyọ̀ Alé ex-staff dark communication lòun náà nígbà yẹn. So ó wá gbé bàbá gbẹ̀n wọlé ó wá di ìyá Milex bàbá Milex 1 hour program àfiṣe ìyá Milex bàbá Milex. Program mi ni mo lè fi gbogbo ẹnu sọ wípé Gbénga Àbẹ̀fẹ́ Adébóyè wà ní life tí àwọn èèyàn ti wí pé ẹni tó ń jẹ́ Gbénga Adébóyè nìyí. Orí rédíò igun orí rédíò ní gbogbo ọmọ Gbénga fún. So abẹ̀rẹ̀ yẹn ìgbà tó yá the same person this Táyọ̀ Alé ó wá ra program míì fún mi ní NITV. Wow. Mo wá name ẹ̀ ní èmi náà ni mo ń kọ concept gbogbo program yìí mo name ẹ̀ ní Gèlè Ọdún. Gèlè Ọdún yẹn mo máa ń ṣe ní from grace to grace àwọn ọba nǹkan kan àwọn ènìyàn lọ́lá. Ọba ìlú tí mo bá fẹ́ gbé wá tó bá yẹ pé ọba Èkó máa ti sọ wípé àwọn Lagosians pé mo ń gbé olú Èkó bọ̀ ní ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí so torí calling program ní live program ní so gbogbo yín tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ béèrè wọ́n máa call him. It was a live program. Mo dẹ̀ ní standby musician àwọn Fiji musician tó jẹ́ pé máa ń bá mi ọ̀ṣà àwọn guest mi wọlé. So kò pẹ́ Muyideen Aromire of blessed memory Muyideen kọ́ ni Jumi mo ní yes mo fẹ́ kó wá máa present program ní orí Yotomi TV. Òdẹ̀lẹ̀ kẹta. Wow. Àṣebi tọ́lọ́hun ò sí. Lènìyàn torí pé ẹ̀dá ò mọ ibi tí Ọlọ́run mú òun lọ. Mo tún kọ concept program mi. Program yẹn náà wá fine débi wípé ìgbà tó yá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní call in láti kí ni orúkọ tó sí wa yìí tó ń sọ French yìí. Ṣé àjàṣẹ́ àwọn tàjàṣẹ́. Èmi ò dẹ̀ gbọ́ Faransé. So ìgbà tó dé stage kan Muyideen ní láti wá èèyàn interpreter fún mi ẹni yẹn tó bá ti call in tó bá ti béèrè question tó bá ti sọ̀rọ̀ ẹni yẹn máa interpret nǹkan tó sọ fún ní Yorùbá èmi á fèsì ní Yorùbá ẹni á tún wá dá wọn lóhùn padà ní èdè wọn. Ìgbà tó yá ọkọ lóyún of blessed memory ó tún kọ̀wé pé òun fẹ́ kí wọ́n máa present program fún un. Mo wá bẹ̀rẹ̀ ó peléke extraordinary ni mo name program ọkọ lóyún. So láàrin ọdún 9 10 11 mi ti ẹ̀ rántí wípé wọ́n ti ẹ̀ pè mí fún acting Ọlọ́run ti dé nítorí pé Ọlọ́run dé sọ pé òun dé. Ó wá rí kí a tó rí presenter kan tó wá kọ 4 live programs lórí television different stations èmi rò pé ó ti tán síbẹ̀. Man kan tún pè mí ó lóun fẹ́ kí n máa wá present program ní orí radio 107.5 FM. Mo wá ṣe yẹn ní ọjọ́ Monday ọjọ́ Ajé. Mo ní mẹ́ni iṣẹ́ ajé on FM every Monday. Program mi náà ni Màmá Abibat Mọ́gàjí tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ kí Ọlọ́run tó bàbá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ ni màmá dá mi lóhùn nígbà ayé wọn torí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjọ ọ̀rọ̀ ọjà wọn kọ̀ọ̀kan. Tó dẹ̀ jẹ́ ọlọ́jà gbà yẹn. So bí Ọlọ́run ṣe fill gap tí àwọn ènìyàn mi rò wípé àwọn ṣí sílẹ̀ wípé kí ìyà jẹ mí wípé kí ebi pa mí nìyẹn
Ọlọ́run sọ wípé tètè bá pa pátá tó mú dání yẹn àmúwẹ̀ láì ṣe díje wáìkì. Ọlọ́run wá jẹ́ kí n ju pátá yẹn lẹ̀ fún wọn, ó wá fill gap yẹn, ó wá jẹ́ kí n mọ̀ pé òun ni Ọlọ́run, òun kì í ṣe ènìyàn. Ẹ̀yin wa lórí ètò ìmọ̀mọ̀ mo máa fẹ́ ká dánu dúró díẹ̀ náà, àmọ́ mo mọ̀ wípé bá a ṣe ń lọ jẹ́jẹ́ ara tèmi gan ara mi ń dìde torí àwọn ìṣítí àwọn ọ̀rọ̀ ìrírí wa ni ẹ̀ tó bá tí èèyàn bá sọ̀rọ̀ wa ní ṣó ṣẹlẹ̀ sí rí ni ṣe tí ń gbẹ́ tó ṣẹlẹ̀ sí rí. Àlejò tí mo gbà lénìí òdú ni wọn kì í ṣàìmọ̀ fólóko tí ẹ bá ń sọ àwọn ìyá tí wọ́n di òpó tíátà mú a lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn torí wọ́n wà nínú wọn. Margaret Jumoke George thank you. Àwọn alágbàlá àlejò fún gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa nígbà tí a bẹ̀rẹ̀ àyọ ní ẹ̀sẹ̀ẹ̀sẹ̀. Mọ́mì ti ṣàlàyé púpọ̀ nínú tí ẹ ti béèrè pé ó jẹ́ káwọn fà sẹ́yìn díẹ̀, wọ́n ní kò ń ṣe pé ó hun àwọn náà àmọ́ àwọn tó wà nù kòkò tó ń jẹ́ jìn na dem na cause it but anyway Ọlọ́run padà gbógo fọlẹ̀. Are you there? It's okay. Ó dà mọ́mì ẹ jẹ́ ká wo production. Iṣẹ́ mélòó lẹ ti produce látọwọ́ Jumoke George films or production àti pé ṣóbójú owó ṣe rere torí nígbà yẹn náà complain pọ̀ lórí pé àwọn marketer sabotage wa, àwọn marketer ló ń jẹ wá, a máa ṣe movie iye kan wọ́n máa tà ní iye owó kékeré bẹ́ẹ̀ wọ́n á sì láwọn ò tà. Ẹ jẹ́ àwọn àárín yẹn. Kọ́lọ́run ṣàánú. Àmín. Kọ́lọ́run ṣàánú. Kọ́lọ́run dẹ̀ṣẹ̀ wa ládé. Gbogbo tá a bá ń ṣe kí Ọlọ́run fi àlùbáríkà sí. Àmín. Mo produce there now, I think about 6-7. Èwo ló mo máa ń èmi ò bóyá torí àìyọ pátá náà ni I don't know. In fact, ó dẹ̀ mo ń gbọ́ yìí. Mi ò réèyàn gbé owó fún mi láti produce. Mo máa ń romi royẹ̀ fún ni. Owó ara mi ni mo máa fi produce. But tí mo ṣiṣẹ́ gbẹ̀yìn exactly 2 years ago now, Ìfẹ́ Olúwa, wọ́n sponsor mi ni. Wow. Yes, wọ́n sponsor mi ni. Ó dẹ̀ ṣe dáadáa. Well, ó ṣe dáadáa. Ó ṣe dáadáa. Ó ṣe dáadáa. Yes, ó ṣe dáadáa. Mo rí pé nínú acceptability tí àwọn èèyàn ti ń gbà yín padà, ẹ tuntun ṣàwọn iṣẹ́ tó wà lórí àwọn èlò ayélujára tó tún tóbi dáadáa, Netflix, ń lọ cinema. Ṣé èròǹgbà nǹkan tá máa sọ wípé iṣẹ́ yín ló gbé yín débẹ̀ àbí àwọn tó ti mọ̀ pé Jumoke náà lè ṣe é pé sí man no man gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn olóyìnbó máa ń sọ? Kì í ṣe man no man, mi lè sọ pé man no man torí àwọn big jobs tí mo ń ṣe tó máa ń lò mí fún tó ń ṣe Yorùbá productions mi lè sọ wípé man no man, mo lè gbogbo ẹnu sọ wípé iṣẹ́ mi Ọlọ́run ló fi àṣẹ sí iṣẹ́ mi wípé ẹni yìí máa fún yín ní nǹkan tẹ́ fẹ́. Ẹ wá jẹ́ ká wo nígbà kan wọ́n ní ẹni àìlera ara pé ó tẹ olódì yín díẹ̀. Mo wá tún wá rí i pé ẹ ṣe fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ẹ sọ̀rọ̀ sí àwọn ọmọ wa pé àwọn tó lọ ń kó kàkà jọ ẹ pé boot wọn báyìí if their boot they not slam on your face. Ta ló sọ pé mo ní àìlera? A gbọ́ èmi náà mo rí gbọ́ àwọn èèyàn náà tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé ó dà kí wọ́n ní mọ́mì ní àìlera ńgbà kan o ní bóyá wọ́n ní torí body size pé ó dà pé ẹsẹ̀ àbò orúnkún wọ́n bá ti wá sórí ètò àábí wọn mọ̀ pẹ́lú mi náà àyè sọ bóyá wọn ò rí wọn bóyá mọ́mì wa kà jẹ́jẹ́ lọ ní àárín ó dà ẹ bá wa tàn mọ́lẹ̀ sí àárín yẹn. Tí èèyàn bá ní ìpèníjà orúnkún èmi ò kà sí àìlera. Torí wípé kò sẹ́ni tí ò lè ní osteoarthritis kò sẹ́ni tí ò lè ní. As a matter of fact, kì í ṣe ẹni tí ó bá wà in doubt tí Ọlọ́run bá fún ní ẹ̀yìn tó bá fún ní ìdí nìkan ló ní arthritis. Téèyàn bá ti máa ní ó máa ní. Bẹ́ẹ̀ ni àìmọye àwọn tó jẹ́ wípé wọ́n slim ju nǹkan mìíràn lọ bẹ́ẹ̀ ni tí wọ́n ní. So tó bá sọ pé mo ní ìpèníjà orókùn mi ni wọ́n ń sọ. Ṣùgbọ́n ẹni tó bá rí mi láti ọdún kan ó lé díẹ̀ sìn á mọ̀ wípé Ọlọ́run ti gba àkóso, Ọlọ́run ti gba ògo lórí ẹ̀. Àdúpẹ́. Ṣé òun ló wá fa advice
fún àwọn ọmọ tó ń kó kàkàjọ torí mo rí pọ́jọ́ yẹn fi inú sọ̀rọ̀ pé ẹ̀yin ọmọ yìí these children you people do not know what you are doing. òun gangan kọ́ ló fà á ṣùgbọ́n as a mother mo kàn jókòó ọjọ́ yẹn mo tún ka news kan tó bà mí lọ́kàn jẹ́ lady 39 years tó lọ kú níbi tó ti lọ ṣe BBL mo wá fojú wo iye àwọn tí a ti rí tí news ti gbé tẹ́bí pé nínú ọdún yìí nìkan lórí BBL wọ́n ti sọ ẹ̀mí wọn nù láìka ti láṣìá láìka ti àwọn ọdún tó ti lọ sẹ́yìn ìbínú yẹn kò wá ru nínú mi wípé kí ni wọ́n bá kiri gan kí ló dé tó jẹ́ wípé àwọn ènìyàn ò lè má fẹ́ yí iṣẹ́ ọwọ́ Ọlọ́run padà kí ló dé tí ènìyàn wà tí a jẹ́ olójú kòkòrò tá à ní ìtẹ́lọ́rùn imú mi lórí bí ìparí ìdérí báírò yìí kí wọ́n á ní mo tún ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ lọ gbé igi mú mi báyọ̀ wípé kán tún máa bá mi push up wípé kò gùn tó. You don't get it? Kí ni mo fẹ́ rú bẹ́ẹ̀ àmì ṣé ń tọ́lọ́run fún mi yìí ṣàmà sọ wípé kò tó ní tọmọlúàbí bó tẹ̀ jẹ́ pé tó lóòtú ètò a máa yọ bí mẹ́jọ tèmi nínú tiẹ̀ má fọwọ́ bò jẹ́ káyé rí tọ́lọ́run fi kẹ́ ẹ. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ Olúwa ju tàfà lọ. Mọ́ mi gbé mi débẹ̀. Sókè kí wọ́n ní mo tún wá lọ gbégbá àyà mi mo lọ gbé bá àwọn làbẹ̀làbẹ̀ kan máa fọ̀rá níbì kan àbí omi etí mi ò tẹ̀ mọ nǹkan tó máa ń kó sí ní lára gan ni. Ìwọ̀nba tọ́lọ̀ fún mi gan tó jẹ́ gbogbo anílẹ̀ pátápátá la máa ní ìdí kò sí ẹni tó wà nígbà tí ò ní ìdí especially àwọn obìnrin. Yes, agreed wípé a máa ní arthritis ṣùgbọ́n ìdí náà tún máa ń fún ẹlòmíì nígbà mi kí là ń bá kiri ni mo ṣe béèrè pé nítorí kí náà bá kiri ṣé nítorí kìíní iná gbádùn ìṣẹ́jú bíi mélòó ẹ̀ ń pa iṣẹ́ ọwọ́ Ọlọ́run dà ẹ̀ ń sọ fọ́lọ́run wípé kò mọ́ṣẹ́ ṣe kò dá yín dáadáa tó nítorí àwọn ọkùnrin. Àmọ́ àwọn èèyàn tó sọ̀rọ̀ tó pè mí tó sọ̀rọ̀ tí wọ́n tẹ àtẹ̀ránṣẹ́ wípé mo àdúrà lóríṣiríṣi wípé àwọn tó ń ṣe pé wèrè ni wọ́n wípé because àwọn ọkùnrin tó ń ṣe fún gangan tó bá àwọn tó máa ń fi wọ́n lẹ̀ ni. You know oríṣiríṣi comment tí àwọn èèyàn pass wípé ebi torí àwọn náà fi ń ṣe wípé yes kọ́ máa fẹ̀mí ara wọn wéwu òkùnkùn àwọn yes kò sírọ́ níbẹ̀. So n tó bí mi nínú ni wípé kí ló dé tí àwọn máa gbọ́ pé ní ikú kò wá ń ṣe wípé ikú Ọlọ́run àfọwọ́fà. Ṣé ẹ pé normal èèyàn sì máa kú náà normal kò wá lọ jẹ́ kí tiẹ̀ yá by yourself. Kí là ń bá kiri ó bà mí lọ́kàn jẹ́ níjọ́ yẹn so ìbínú yẹn. Torí èmi náà rí pé ìbínú yẹn àti ìtara abiyamọ lẹ fi sọ̀rọ̀ àmọ́ ẹ wá jẹ́ ká wo ẹ̀yin abiyamọ wa ẹ̀yin mọ́mí wa ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ẹ̀nà tán fún wa pàápàá jùlọ àwọn obìnrin tá à ń lọ ilé ọkọ ẹgbẹ́ ilé ẹ̀kọ́ ni ẹ wàá máa fara dá ni àmọ́ àwọn obìnrin náà ti sọ pé bóyá tó bá yẹ pé àwọn ìyá wa là wá lóye nípa pé ilé ọkọ tó bá débẹ̀ ìwà àtọkọ ẹ máa jàpá ní jẹ́ kó dàbí pé ilé ọkọ tó bá ti fẹ́ nǹkan tó bá ṣe nǹkan tọkọ ẹ fẹ́ tó bá ti ṣe lè ṣé ó ní bá ṣe lè ṣe tí ìpínyà ò ní sí àti pé táwọn ìjà kan bá ń ṣẹlẹ̀ tó bá ń darí sọ́nà ìpínyà ṣó ní bá ṣe lè redirect tí ọkùnrin amúyàwó ẹ̀ tán jọ máa sọ nítùbínùbí torí àwọn ọmọ. Mi ò rò wípé ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá mi lè sọ àwọn elédè ìbílẹ̀ mi rò pé ṣe la rí ẹnì kankan ní ìṣẹ̀dálẹ̀ abínibí Yorùbá tí ọmọ ẹ̀ ń lọ sílé ọkọ tí òbí yẹn àgàgà obìnrin tí ò ní sọ fún ọmọ wípé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Nítorí pé àwọn ìyá ńlá wa ti wọ́ ṣáájú wa ká tó bí àwa sáyé wọ́n dẹ̀ mọ̀ wípé ilé ọkọ is not a bed of roses kì í ṣe ibi tí wọ́n kàn dé tí wọ́n máa sọ pé ojoojúmọ́ fẹ́ máa fi lá oyin. Nítorí pé tóun bá gbójú sókè tó bá wò fúrufú gan á rí pé bó ṣe funfun tó dúdú díẹ̀díẹ̀ wà níbẹ̀. Ìwé mímọ́ dẹ̀ tún sọ fún wa wípé kò sí ni èèyàn lè gbárere kó má gba ibi ọjọ́ kan ẹ̀. Bẹ́ẹ̀ ni upside down ni Ọlọ́run fi dá ilé ayé ó fi gbogbo nǹkan pátápátá ó fi ṣe àkàwé fún wa wípé gbogbo nǹkan ò dọ́gba àsìkò dídùn wà àsìkò korò wà. Ó wá yẹ kí àwọn máa wò wípé ẹni tó ń jọ bí wa papọ̀ nídìílé kan náà even Táyé Kọ́ìndé tó ń jọ bí ilé kan náà ìwà wọn ò kí ń papọ̀. Tẹ̀gbọ́ntàbúrò tó ń gbanú kan náà jáde ìwà wọn ò kí ń papọ̀. Ẹni tó ń jọ bí wa nílé kan náà tó ń jọ tó wa níbì kan náà tá a jọ mumi kan náà. N tó bá ti mú ata ti jọ fi ṣe ìpinnu
pé àjọ fẹ́ rìnrìn àjò. Ìwé mímọ́ sọ wípé ọkùnrin àti obìnrin wọn fi ìyá àti bàbá wọn sílẹ̀, àwọn méjèèjì á darapọ̀, wọ́n á wá jẹ́ ẹyọ kan. Níwọ̀n ìgbà tí wọ́n ti sọ bí ó yẹ kí a jọ mọ̀ wípé àlébù ara wa a jọ máa gbà fúnra wa. Ibi tá a bá jọ kù díẹ̀ sí káàtó nínú ìfẹ́ a máa ṣe correction ara wa. Lótìtọ́ àti lódodo àwọn kan wà tó jẹ́ wípé gbígbọ́ wọn ò ní gbọ́ o, fífẹ́ wọn ò ní fẹ́, mímọ̀ wọn ò ní mọ̀. Gbígbà wọn gan òsùn ní gbà. Kò sí kéèyàn fi gbogbo ayé ẹ̀ báyìí kó fi sacrifice fún àwọn ẹlòmíì báyìí, èèyàn mọ̀ ṣe ni. Ìgbà téèyàn ò dẹ̀ kí n ṣe áńgẹ́lì. Áńgẹ́lì gan máa ń bínú. Ó máa dé stage kan tó máa sú ìkan nínú àwọn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tó bá wọ tó bá search conscience torí pé kí ló dé, kí ni mo tún fẹ́ ṣe. Gbogbo sacrifice ayé ni mo ti commit, mo ti ṣe fún ẹni yìí. Ó ti wá sú mi, ó ti ń pin mí lẹ́yìn. Instead tó bá fi máa láti wípé à ń gúnra wa lọ́bẹ, à ń gúnra wa nígò, à ṣe fúnra wa ní ààyè díẹ̀. Space ó máa ń heal ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣé space bíi ti divorce àbí space pé kakọ̀ yẹ fúnra wa díẹ̀ ká lọ wára wa rí? Kákọ̀ yẹ fúnra wa díẹ̀ ká lọ wára wa rí. Ká lọ wábi tá a ti jọ sọnù. Kí kálukú jókòó kó lọ pé àrò àtọ̀dọ̀fin inú ẹ̀. Kí ni mò ń ṣe ná tó kù díẹ̀ káàtó tí mi ò fi mọ̀ ṣe lójú ọkọ mi? Ibo ni mo kù sí tó kù díẹ̀ káàtó tí mo fi dá láṣejù lójú ìyàwó mi? Kò sí ẹ̀dá tí Ọlọ́run dá tí ò fún ní ẹ̀rí ọkàn. Tí ènìyàn ò bá ti kọ etí kún sí ẹ̀rí ọkàn, ẹ̀mí Ọlọ́run tó ń gbénú gbogbo ẹ̀dá pátápátá á jẹ́ kẹ́rí ọkàn ẹ̀ máa sọ wípé ibi ló kù sí. Á dẹ̀ ṣe àtúnṣe. Wọ́n á dẹ̀ padà. Ṣùgbọ́n ìgbà tó bá ti ní wípé tọ̀tún ò fẹ́ gbọ́, tòsì ò fẹ́ gbà, tí ẹnìkan ò fẹ́ tẹríba fẹ́ ẹnìkan, tẹ́nìkan ò fẹ́ gbọ́ fún ẹnìkan. Kàkà tó bá fi máa la ti ẹ̀mí lọ, kí kálukú ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì nìyẹn, kí kálukú kúkú kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́. Òkú ayé bẹ́tà ju òkú sáré, kàn méjì wà lórí àlàyé kí àwọn ọmọ wọn mọ̀ wọ́n. Wọ́n lè má jọ gbé pọ̀, wọ́n lè má jọ ṣe tọkọtìyàwó mọ́, síbẹ̀ kan wà nínú ìṣọ̀kan lótorí àwọn ọmọ. Kálàáfíà dé ìjọba. Kálàáfíà lè jọba, kálàáfíà lè jọba. Ẹ máa sọ wípé àwọn àgbàlagbà wọn kì í fún yín ládvice. Èyí tán múlẹ̀ nǹkan, èyí tá fílẹ̀ fún yín kọ́. Ẹ̀yin ọmọdé, ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ewé, ẹ jẹ́ ká wo ẹ̀sìn táwọn àgbàlagbà wa náà tọ̀. Torí gẹ́gẹ́ bí mọ́mì náà ṣe sọ wípé Bíbélì náà fìdí ẹ̀ dúró. Bíbélì nífẹ̀ẹ́ sí ìgbéyàwó, Bíbélì nífẹ̀ẹ́ sí ìṣọ̀kan. Gbogbo ẹ̀sìn tá à ń sìn àti mùsùlùmí ni àti onígbàgbọ́ àtàbáláyé ni o ló nífẹ̀ẹ́ sí ìṣọ̀kan. Tọ̀. Àmọ́ tí máa ní kí n bi yín gẹ́gẹ́ bí ìmọ̀ yín, ọba tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe adarí ìlú Ọ̀yọ́, kí ni orúkọ ọba tí à ń pè wọ́n? Aláàfin of Ọ̀yọ́. Aláàfin of Ọ̀yọ́. Tá bá wá sí Ìbàdàn ńkọ́? Olúbàdàn fìbàdàn. Olúbàdàn ti ìlú Ìbàdàn. Tá bá ní a bọ́ sí ìlú Ẹ̀gbá lábẹ́òkúta? Aláké ti ìlú Ẹ̀gbá. Wonderful. Tá bá ní ká lọ sí Ògbómọ̀ṣọ́ ńkọ́? Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Wonderful. Tá bá ní ká wá dúró ní Òṣogbo? Àtaọ̀jà ti ìlú Òṣogbo. Mi bá ní kí n fún yín bonus chapter ti chai. Wonderful. Àwọn ọmọ mi tó máa ń sọ wípé mo gbé first nígbà tí mo wà ní school. Àwọn rèé tẹ́rí pé wọ́n gbé first lórí ètò yìí. Àwọn ọ̀rẹ́ mi kan á ní onírìnkùnrin ó ṣàgbà oníwèé 10. Sorry, my bad. Because onírìnkùnrin làwọn kan. I'm sorry o, ẹ má bínú. Ìyá wa lágbà lálejò lórí ètò lẹ́ni arábìnrin Margaret Jumoke George. Tàbá ní ká wò ní méjì mẹ́ta àti fẹ́ẹ̀ tó àbíkú tiẹ̀ ti lé ní 30 ọdún tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí orí yàn láàyò fún wọn táwọn náà sì nífẹ̀ẹ́ sí. Ibi máa ń sọ nǹkan kan pé tó o bá mọṣẹ́ ẹ̀ dákun jẹ́ kí iṣẹ́ ẹ̀ náà mọ̀ ẹ́ torí ọjọ́ tó bá máa nílò láti pe iṣẹ́ ẹ̀ á lè dá ẹ lóhùn pé yes, here am I, send me, here I am, send me. Mami, a ti ń lọ bí ìparí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àmọ́ kó tó di pé mo yọ̀ǹda yín, kí ni ká máa retí látọ̀dọ̀ yín? Àwọn olólùfẹ́ yín wọ́n fẹ́ mọ̀, ṣé ẹ lọ sínímà ni, ṣé Netflix láti máa bá yín ni, àbí iṣẹ́ YouTube ẹ̀ túnbọ̀ upgrade yẹ? Nínú gbogbo ẹ̀ pátá èyí tí Ọlọ́run bá ti ní kí n tẹ̀síwájú nínú ẹ̀ náà ti máa bá mi pàdé. Tọ́ ìyẹn ṣe èní. Eléèkejì tó dàbí kí ni ẹ máa sọ wípé nípa social media, ìyẹn ẹ̀rọ ayélujára tá à ń lò nsìn, kí ni ẹ máa sọ wípé kò tẹ́ yín lọ́rùn, á wù yín bóyá káwa ọ̀dọ́ ká yà sí ọ̀nà míì ju ọ̀nà tá à ń gbà yìí lọ tó lè possibly jẹ́ ọ̀nà ìparun? Kò bá mú wù mí púpọ̀
tí àwọn ọ̀dọ́ sìn kò ń ṣọ̀dọ́ nìkan ló máa ń ṣe o àwọn àgbàlagbà míì wà tí wọ́n jẹ́ àgbà òpònú tí wọ́n mọ nǹkan tó tọ́ tí wọ́n kàn rò pé gbogbo ìgbésí ayé àwọn social media ló yẹ kó máa lọ àwọn nǹkan kan wà tó jẹ́ wípé a fi ń ṣe ara wa tá a fi ń pa ara wa lára tó bá ń dùn tí gbọ́ngbọ́n kan sí ò ṣe fi pamọ́ sínú ilé ẹ̀ ò ṣe fi pamọ́ sọ́kàn ẹ̀ tó bá tún kù díẹ̀ káàtó ò ṣe fi pamọ́ nǹkan tó bá yẹ kí social media mọ̀ tó bá belong sí social media irú iṣẹ́ tí mo ṣe yìí sìn iṣẹ́ social media ní iṣẹ́ àwọn so ṣùgbọ́n nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú wípé nǹkan tí mo sọ ti yí olóòtú àtàwọn olólùfẹ́ mi tó ń wò mí kì í ṣe gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé wa torí pọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà tí Ọlọ́run gbé kalẹ̀ Ọlọ́run ò kì í ṣe búburú o gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún àwọn ẹ̀dá gbogbo nǹkan tó gbé kalẹ̀ fún wa rere àti dídùn ni ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé olójú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n 36 kìnìún ni wọ́n ìgbà tá a bá gbé ara wa lọ sórí social media wọ́n ní òkè ń dùn ẹ wo ìtàn Jóòbù nínú Bíbélì jẹ́jẹ́ ni Sátánì ń lọ wọ́n rìn kèrìndò ayé tiẹ̀ lọ ni Ọlọ́run fúnra rẹ̀ ló fún Sátánì ní assignment Jóòbù Ọlọ́run ló pe Sátánì pé Sátánì ò rí ọmọ mi Jóòbù ó ń kọjá lára látijọ́ yìí wípé ò rí wípé ó ń ṣe ìfẹ́ mi ó jẹ́ Sátánì ní ó rò pé ó ń ṣèfẹ́ ẹsẹ̀ ìgbà tó dá lọ́lá tó fún gbogbo kẹ́ tó fún mèremère sọ̀rọ̀ àǹdẹ̀ tó mọ ọgbà yìí ká báwo ni ò ṣe ní ṣèfẹ́ ìwọ gbà òun láàyè kó jẹ́ kóun dánwò wàá rí pé ó máa ṣẹ̀wọ̀ Ọlọ́run á rò wípé òkè òun yọ̀ǹda fún ẹ dánwò ṣùgbọ́n òun trust Jóòbù ó ní kìkì ẹ̀mí ẹ̀ ní kó má ṣe fi ọwọ́ kàn ṣé nígbà tí Ọlọ́run gangan fi àyè gba Sátánì tó yẹ pé Sátánì ó ń lọ jẹ́jẹ́ lọ́lọ́run bá sọ̀rọ̀ tọ́lọ́run ní kó tẹ̀sí Jóòbù so ta ni Ọlọ́run ò lè fààyè gbà láti dán ẹ̀dá ọwọ́ ẹ̀ wò àwọn èèyàn náà ni ọ̀tá ara wa ṣùgbọ́n ìparun ìbá mọ níwọ̀n ìdààmú ìṣòro ìfòró wàhálà kò bá mọ níwọ̀n tá a bá lè máa fi àwọn nǹkan kan tó jẹ́ ayọ̀ tó jẹ́ ìdùnnú tó jẹ́ àṣeyọrí wa tá a bá ń fi pamọ́ it's not all the time ló yẹ ká máa blow trumpet wa nítorí pé kì í ṣe gbogbo ènìyàn nínú ẹ̀ máa ń dùn sí ayọ̀ kì í ṣe gbogbo ènìyàn nínú ẹ̀ máa ń dùn sí ìṣeré kì í ṣe gbogbo ènìyàn ni ó fẹ́ kéèyàn rí ògo lò kì í ṣe gbogbo ènìyàn nínú ẹ̀ máa ń dùn sí ògo ọmọnìkejì ẹ̀ èèyàn bẹ́ẹ̀ àwa àjọ ní gbólóhùn asọ nínú ilé láàrin ara wa ṣé social media ló fi wá fúnra wa ni ìrìn àjò tá a ti bẹ̀rẹ̀ kọ́rọ̀ social media tó dé kí ló dé tá a lè padà lọ sínú ilé ká yanjú ara wa kí ló dé tá à ń dá ọ̀rọ̀ ọjà tá à ń gbé ìgbésí ayé wa lóró oríṣiríṣi online in-laws ló wà advice oríṣiríṣi 1 million advice 0 ẹ̀pà ló wà abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní tán wọ́n á wá bà gbogbo ẹ̀ jẹ́ nǹkan tó lóun fẹ́ kó fọ́jú gan wọ́n á wá sọ di yamayama tá bá lè máa pààrọ̀ àti ọ̀dọ̀fin inú wa ẹni tí ò bá lágbà ń lé kó wá àgbà ládùúgbò bóyá tó bá jẹ́ pé fọ́tò Awólọ́wọ̀ kò hàngẹ̀ kó máa fọ̀rọ̀ ẹ̀ lọ kẹ́yìn tó gbégbèsè mi ìwọ̀nba òun ní ìṣòro àti wàhálà ló máa mú. ìyẹn nítorí social media wọ́n ní ìwọ̀nba àti ìṣòro àti ìwọ̀nba ní ìṣòro àti wàhálà máa mọ̀. mi ò sọ̀rọ̀ àwọn tó ń tajà o àwọn tó ń polówó ọjà yes orí social media ilé ìtajà ni. àwọn tó ń polówó ọjà náà kan gbà mí wọn kì í wọ bra kì í wọ pátá náà gbà. wọ́n mọ tó ń tà kì í ṣọjà tó ń polówó yẹn gangan náà ń tà wọ́n ń pèrò sọ́kọ ni. ó ṣèdí straight ṣó ń lọ wonderful. ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ máa lọ torí tèmi gan bá dá tèmi lẹ̀. my dear mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá dá wa lóhùn mo gbàládùra wípé a máa rí yín bá àìsàn ò ní gbé yín dé iṣẹ́ yín á túbọ̀ máa lọ síwájú mílímílì bílíbílì wọ́n ní wọ́n tẹ̀ tí ń fi mílímílì pè yín ìsìn mo ní mọ́mí mọ́mọ́ ìfisí àbílà bá jẹ́ wọn ẹbí ni wọn torí mílímílì lọ́ fi ń pè wọ́n sẹ́ àwọn ńlá ni ẹjọ́ lórúkọ gbogbo àwa tí a jọ ṣètò yìí láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní kí a fún yín ní ẹ̀bùn ráńpẹ́ yìí pé kò ní dáa ká pé odindi mọ́mì odindi grandma ká pè yín wá sórí ètò ká má fi nǹkan ṣọ́kì nẹ̀ pé ẹ ṣeun o wọ́n ní kẹ́ bá wa fìfẹ́ gbà á. AK Media ẹ ṣé o
iléeṣẹ́ yín á túbọ̀ máa gbèrú á máa gòkè sí àmín oyin tí Ọlọ́run ti fi sí Oyin Mọ́mọ́ kò ní di ìkorò pírẹsẹ́ńtà wa ò ní sàsọ̀bọ̀ lẹ́nu ò ní sàsọ̀pẹ̀ jẹun thank you so much. Thanks for having me. Thank you so much ma. Gẹ́gẹ́ bí olórin yẹn ṣe sọ ní sọ̀rọ̀ ni mí dákun má jẹ́ kí n sọ̀rọ̀ sọ torẹ́nu òròfo ló ń pa òròfo kẹnu tèmi má ṣe pa mí. Ẹ ti mọ̀ pé iṣẹ́ ọ̀rọ̀ ò ní mọ̀ ṣe. Ẹ̀yin àgbà ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹ ẹ̀yin ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yín lajẹ́ ọgbọ́n òde ibì kan ẹ kàn wò pé dáàmì ó ti fọ̀rọ̀ ẹni iṣẹ́ ẹni lọ sórí DM ẹ lè sọ fún mi pé àdáàmì ó dẹ̀ ṣe mí èmi orúkún mi ò pẹ́ sílẹ̀ I'm gonna beg fún gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa láti ṣe ètò yìí lọ́jọ́ tòní mo dúpẹ́ lọ́wọ́ yín wípé lóòótọ́ wọ́n ní kò ń dùn kó pẹ́ ṣókí báyìí òun lọ bí oge iye tí mọ́mì ti fún wa lẹ́nu mo rò pé a ti jọ mọ ọgbọ́n èyí tó bá jẹ́ tiwa ẹ jẹ́ ká mú un torí àwọn ọmọ ń bọ̀ lẹ́yìn wa a dẹ̀ fẹ́ jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ yìí lágbára Ọlọ́run ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kọ́gùn sí wa orúkọ tèmi yìí padà Olúwadámilọ́lá ọmọbánirẹ́ káfíìrì àti ìdùnnú káfí pàdé níjọ́ mìíràn ẹ rántí pé mo máa ń sọ fún yín má jẹ́ kán pa ẹ́ má dẹ̀ para ẹ̀ because bóyá bó o fẹ́ bó o kọ̀ ilé ayé yìí window ẹ̀ sì máa padà close so ṣo máa fi ẹ̀mí ara ẹ̀ ta kite ẹ̀mí ẹ̀ kò wá ní wúlò fún ẹ àwọn ènìyàn kan wà nílé ìwòsàn tí wọ́n ń bẹ̀bẹ̀ àti ní ẹ̀mí tí wọ́n fẹ́ sọnù yìí ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ God bless you God bless me God bless Lagos God bless Nigeria ó dìgbà kan náà.